Ẹ kú dédé àsìkò yìí, gbogbo ẹ̀yin ìyá àti bàbá mi. Gbogbo ajúnilọ pátápátá, àti sọ̀rọ̀sọ̀rọ̀ àti gbọ́rọ̀gbọ́rọ̀ àti sọ̀rọ̀sọ̀rọ̀, mo kí gbogbo wa pé a kújọ́ mẹ́ta, a sì kú bójú ọjọ́ ṣe rí. A sì kú ìdárò ara wa, gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire. Nítorí pé gbogbo wa ní gbogbo ohun tó wù tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ kan. Èyíkéyìí inú wa tó bá ní ìtara ọmọnìyàn, tó bá ní ẹ̀mí ìfọmọnìyàn ṣe lára, á mọ̀ pé gbogbo wa ló kàn. Àti pé ṣé ẹ rọ́rọ̀ yìí, kò sí àǹfààní fẹ́nikẹ́ni tó bá rò pé òun ń ṣẹ̀fẹ̀ àbí òun ń ṣàwẹ̀wà, nítorí pé àwọn bàbá mọ́nímọ́ní wọ́n ní ọ̀run ń yábọ̀, kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan. Èmi á dẹ̀ máa sọ ní gbogbo ìgbà, tán bá ní kí ọmọ asòpá, tán bá ní kóníkálùkù kó máa mú ẹpọ̀n bàbá ẹ̀ kó máa jẹ, mo ní ọmọ asòpá ní ó kọ́kọ́ yó. Bẹ́ẹ̀ ni, eléyìí ṣe pé àsọdùn ọ̀rọ̀. Ṣùgbọ́n ṣé ẹ rí, tójò bá ń pa ìkan nínú ọ̀rẹ́, gbogbo wa lèjì jọ ń pa. Àti pàápàá jùlọ gbogbo àwọn agbègbè ibi tí ohun tó ń ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀ yìí, ọmọ ìyá, ọmọ bàbá mi ni wọ́n. Nítorí pé mo fẹ́ mo kọ̀, orírun kan ni gbogbo wa ti jáde wá. Bẹ́ẹ̀ ni, pàápàá jùlọ alámúlétì mi làwọn gẹ́gẹ́ bí ọmọ ìyá, wọ́n tún wá múlétì mi tí wọ́n jìnnà sí mi, òun ni wọ́n. Yàtọ̀ sí gbogbo eléyìí, nígbà kan rí, wọ́n ti jọ ń pe gbogbo wa ní gómìnà Kwara. Gbogbo bó bá ṣe wù kán wá bù ú, kán là á sí wẹ́wẹ́, kán fọ́ gbogbo ẹ̀, kán fẹ́ fi máa dá wàhálà lẹ̀ pé bóyá a ní mọ́ra wa lọ́mọ ìyá ọmọ bàbá. Àwa kan wà tí orí wa ò kú, tá a mọ ibi tá a ti ń bọ̀, tó sì yé wa dájú sáká pé tá a bá tiẹ̀ mọ ibi tá à ń lọ, a mọ ibi tá a ti ń bọ̀, tíwájú ò bá sì ṣe lọ mọ́, ẹ̀yìn ṣe é padà sí. Fún ẹ̀yin ìyá mi, bàbá mi tẹ́ jẹ́ olóye, mo mọ̀ pọ́rọ̀ mi ti yé yín. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tá à ń sọ náà ni, mo dẹ̀ tún gbà ládùúà fún gbogbo, mo súre fún gbogbo àwọn ìdílé tí ọ̀rọ̀ yìí kàn, gbogbo ọ̀nà tó wù kó gba oníkálùkù. Elédùmarè á bu òróró ìtura síbi tí bàtà ti ń ta ẹnìkọ̀ọ̀kan yín lẹ́sẹ̀. Elédùmarè á dúró tì yín, á tù yín nínú. Lágbára Ọlọ́run, láṣẹ Èdùmàrè, a tún ní gbọ́rú ẹ̀ mọ́ níbikíbi àbí ní kankan nínú àwọn ìlú kóòtù àjíire. Láṣẹ Èdùmàrè, Elédùmarè ò ní jẹ́ kó jẹ́ àkúfà. Gbogbo ẹ̀yin tí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ sínú ìdílé yín, ojú yín ò ní rí bí mọ́ láṣẹ Èdùmàrè. Oníwájú, ẹlẹ́yìn ò ní ṣáwájú láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ jágbàlagbà, Elédùmarè á jẹ́ kẹ́ ẹ dàgbà, kẹ́ ẹ dògbó, kẹ́ ẹ tún pẹ́ jù báyìí lọ. Gbogbo bẹ́ẹ̀ bá ṣe wá pẹ́ tó láyé láṣẹ Èdùmàrè, Elédùmarè ò tún ní jẹ́ kójú yín rí bí mọ́, etí yín ò ní gbọ́ bí láṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n nǹkan kan tí gbogbo wa jọ mọ̀ ni, tèmi á máa tẹnu mọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí màá sì máa sọ. Àdúà nìkan kọ́, àbí àdúà àtàwẹ̀, rárá. Gbogbo ohun tá a bá ń sọ, tá a bá ń súre, ó nílò ká máa ṣiṣẹ́ tọ̀ ọ́. Ara iṣẹ́ tá a sì lè ṣe tọ ọ̀rọ̀ nígbà míì ni pé nínú ká ṣèwádìí ohun tó ṣẹlẹ̀. Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo lọ̀rọ̀ yìí ṣe rìn? Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin bàbá wa lẹ kọ́ wa, ẹ lólè ò kí ń jàgbà kó má ṣe lójú fèrí. Níjẹ̀ẹ́lò tí mo wá, gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà, yes, blogger ni mí, content creator ni mí. Àmọ́ content tèmi ń create àti blogging tí mò ń ṣe, kì í ṣe ká máa ṣawẹ́wà àbí ká máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀ àbí ká máa wá nǹkan tí ò sọnù kiri, rárá. My own content creation and blogging has to do with real issues, either to educate us nínú àìgbọ́n mi, kí n mú wá kí n sọ̀rọ̀, kẹ́yin tẹ́ ẹ lọ́gbọ́n, kẹ́ wá mọ́gbọ́n jáde nínú àìgbọ́n mi. Gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ jù mí lọ, ẹ̀yin ìyá mi tẹ́ jù mí lọ, kẹ́ mú ọgbọ́n jáde nínú àìgbọ́n tèmi bá sọ, tí n bá ṣàgbékalẹ̀. So pé bóyá mò ń pera mi ní content creator àbí blogger, ìyẹn ò já sí pé mi ò mọ nǹkan tí mò ń ṣe o.
Mo dẹ̀ tún fẹ́ sọ fún gbogbo wa kó dá wa lójú, mi ò ṣe ohunkóhun tí mò ń ṣe nítorí owó bí kò ṣe nípa ìfẹ́ tí mo ní sí ilẹ̀ abínibí mi àti ìlú mi àti àwọn èèyàn káàkiri àgbáyé, kì í ṣe sí ọmọ kóòtù àjíire nìkan, ṣùgbọ́n kó lè jẹ́ ti baba tọmọ kó mọ̀ làálàá, òun ni mo ṣe máa ń là á. Bíná bá sì jóni tó jọ́mọ ẹni, wọ́n ní tara ẹni la kọ́kọ́ ń yanjú. Ẹ rí i pé ìgbà tí mo jáde tí mo wá sọ̀rọ̀ lọ́jọ́ àìkú tó kọjá, ìyẹn ọjọ́ Sunday, mo yànnàná ẹ̀ fún wa, mo sọ àwọn ẹ̀rí májẹ̀míìsó tó jẹ́ pé ó sì pè fún ìwádìí tí mo gbọ́, mo mú wá, mo sọ fún wa, mo nà ń bẹ̀ pé a gbọ́ báyìí báyìí báyìí, bó tiẹ̀ jẹ́ pé èmi ò fi gbogbo ẹnu sọ̀rọ̀, mi ò porí ìbọn, mo kàn sọ pé nǹkan ìdáàbòbò, ṣùgbọ́n mo ti padà rí i pé ara àwọn ọmọ onílùú ti padà jáde fúnra ra wọn, wọ́n ti sọ pé ìbọn tí wọ́n ń lò tán fi ń dáàbòbò ìlú wípé ẹnìkan wá gbà á, ó kó gbogbo ẹ̀ lọ. Ìgbà tó kó lọ tán nìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. À ń béèrè pé kí lorúkọ ẹni yẹn títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Èmi ò tí ì réèyàn kankan tó, bó tiẹ̀ ṣàtẹ̀ránṣẹ́ náà ni wọ́n tẹ̀, bó tiẹ̀ jẹ́ nǹkan kan kí wọ́n ti fi ránṣẹ́ sí wa pé orúkọ ẹni yẹn nìí, àbí báyìí ló ṣe jẹ́, àbí báyìí ló ṣe rìn, a à tí ì rí. Ìyẹn àkọ́kọ́. Ìkejì, à ń béèrè wípé kí lorúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wá láti àwọn agbègbè wa wọ̀nwọ̀nyí tí wọ́n ń ṣiṣẹ́ tán wà lábẹ́ ìjọba ìpínlẹ̀ Kwara. Kì í ṣe àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ pé ká lọ ministry tán kàn jọ mọṣẹ́ abẹ́ tébù, mò ń sọ àwọn tí wọ́n ní ipò. Bóyá a ráwọn kan tó wá látagbègbè yìí, kò rí agbègbè yẹn bó ṣe wà yẹn, wọ́n lẹ́ni tó jẹ́ representative wọn nílé ìgbìmọ̀ asòfin, right? Wọ́n dẹ̀ ní nílé ìgbìmọ̀ asòfin titi ìjọba àpapọ̀. Wọ́n ní bóyá ó ṣeé ṣe látagbègbè alẹ́ni tí wọ́n yàn ní mínísítà, ó ṣeé ṣe látagbègbè alẹ́ni tó jọ̀gá tó dẹ̀ wà nú ọlọ́pàá, alẹ́ni tó jọ̀gá tó wà nú sójà. A ní ẹ mórúkọ gbogbo àwọn èèyàn jáde, ẹ jẹ́ ká pariwo kán mọ̀ pa mọ̀ wọ́n, kán dẹ̀ mọ̀ pé à ń pè wọ́n pé ṣé wọ́n fẹ́ sọ pé tí wọ́n di ni. Wọ́n ní ẹni tó ń pè yín ò dákẹ́, ẹ̀yin sọ pé ẹ̀ ń gbàgbọ́ ya, ẹ tẹ́ bá padà fẹ́ kétí yín ya, ẹ padà dẹni tó ń pè yín lóhùn náà ni. Mo ní ẹ jẹ́ ká fọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ pé tán bá láwọn ń gbàgbọ́ ya, ẹ má jẹ́ káwa náà dákẹ́ pípè. Bákan náà, à ń béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kwara pé ọkọ̀ ojú òfurufú helicopter wo ló fò ní agbègbè yẹn tó lọ já àwọn nǹkan ìjà àtàwọn èèyàn sílẹ̀ tí wọ́n pa àwọn èèyàn yẹn lára. Tó bá jẹ́ pé ìròyìn orí afẹ́fẹ́, ìròyìn òfégè allegedly bá ṣe gbọ́ òun lọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kíjọba ìpínlẹ̀ Kwara jáde kán wá sọ fún wa pé kò sóhun tó jọ, wípé ìròyìn òfégè ni, wípé kò tiẹ̀ sí nǹkan kan tó jọ rárá. Ó nídìí tí mo fi sọ bẹ́ẹ̀ o, nítorí pé tán bá jáde tán bá wá sọ fún wa pé kò rí bẹ́ẹ̀, kò sí nǹkan tó jọ, ohun tó máa tẹ̀lé tá máa sọ fún wọn ni pé ó dáa, torí ká lè mọ ẹ̀rí jẹ́mi-ìṣó níjọ́ míì, ṣé tí wọ́n bá tún rí irú ẹ̀, ṣé káwọn èèyàn já wálẹ̀? Ṣé táwọn èèyàn bá já wálẹ̀, ṣéjọba ò ní sọ ọ́ di wàhálà? Ṣé wọn ò ní lọ máa kó àwọn èèyàn ní ìlú tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀? Nítorí kò ṣòro o, kò sì lágbára. Ohun tó ṣe kókó ni pé tán bá nírọ́ ni gbogbo ohun tí àwọn èèyàn ń sọ yìí, tán bá ní kò rí bẹ́ẹ̀, ẹ jẹ́ kíjọba ìpínlẹ̀ Kwara jáde kí wọ́n wá fọwọ́ ẹ̀ sọ̀yà, kí wọ́n búra fún gbogbo wa, kán sọ lórí afẹ́fẹ́ fún gbogbo àgbáyé pé irọ́ ni, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ìjọ tẹ́ bá ti rí irú ẹ̀, ẹ já a lulẹ̀, àbí ẹ mú àwọn tó warú ẹ̀ wá, ẹ mú wọn, kẹ́ wá mú wọn lé wa lọ́wọ́. Nítorí pé kí ni, ó ti ń di lemọ́lemọ́, ó ti ń di gbogbo ìgbà pé kí nǹkan ṣẹlẹ̀ kí wọ́n padà wá máa sọ fún wa pé kò rí bẹ́ẹ̀, irọ́ ni wọ́n ń pa, kán yí mọ́ wa lọ́wọ́. Léléyìí tí mo dẹ̀ mọ̀ pé kì í ṣe pé àwọn èèyàn wa ò mọ ohun tó yẹ kán ṣe àbí wọn ò mọ ohun tó tọ́. Wọ́n mọ ohun tó tọ́, wọ́n mọ ohun tó yẹ kán ṣe. Ṣùgbọ́n kálukú ń bẹ̀rù pé nígbà tá bá ṣe tán, ṣé kìí ṣe pé ìjọba ó wá mú wa? Ṣé kìí ṣe pé ìjọba ó wá káwọn, àwọn ó dẹni tán lọ ń tì mọ́lé, tán ń tì mẹ́wọ̀n lórí pé àwọn fẹ́ dáàbò bo aráàlú? Ṣùgbọ́n tíjọba fúnrara wọn tán bá lè bọ́ síta, tán lè fún àwọn èèyàn wọ̀nwọ̀nyí ní ìdánilójú pé
kò sí helicopter kankan tó yẹ kó máa fò níbẹ̀ yẹn. Helicopter tí ó bá fò ńbẹ̀ yẹn, aráàlú máa ti mọ̀ ṣáwájú wípé bóyá wọ́n ń ṣe nǹkan àbí wọ́n fẹ́ wá ṣèwádìí, wọ́n ó gbé helicopter wá pé nǹkan kan ó ti wà, bóyá wọ́n ó ti gbọ́ nínú ìròyìn àbí wọ́n ó ti sọ fáwọn aráàlú pé helicopter ìjọba àbí tológun àbí nǹkan kan ó ń bọ̀ lágbègbè ibẹ̀ yẹn o. Tẹ́ bá rí wọn, ẹ má bẹ̀rù, ẹ má fòyà o, kò sí láburú. Ṣùgbọ́n nígbà tá à bá kéde fún yín, tẹ́ ẹ̀ bá gbọ́ wípé a ní nígbà báyìí sígbà báyìí pé wọ́n ń bọ̀ wá ṣe nǹkan kan, bẹ́ẹ̀ bá rí helicopter tó bá fò ní rẹ́gbẹ̀rẹ́gbẹ́ ibẹ̀ yẹn tó tún súnmọ́lẹ̀ jù, ẹ jábọ́. Ẹ jábọ́. Tẹ́ bá lè mú àwọn tó wà ńbẹ̀, ẹ mú wọn lẹ̀. Àbí gbogbo ohun tó bá lè ṣàwọn tó wà ńbẹ̀, ẹ jẹ́ ó ṣe wọ́n. Ṣé ẹ mọ̀ pé ìdánilójú kan nìyẹn? Ìdánilójú kan nìyẹn. Torí kò sí ohun tí ò ṣeé ṣe àfohun tí ìjọba ò bá fẹ́ ṣe. Àti pé lágbègbè yẹn ìgbà wo ló di pé helicopter ń fò ńbẹ̀ yẹn? Mo béèrè ìbéèrè yẹn nínú fọ́nrán tí mo ṣe ní ọjọ́ àìkú. Mo tún béèrè yẹn béèrè lénìí pé ìgbà wo ló di pé helicopter ń fò ńbẹ̀ yẹn? Ta ló lẹ helicopter? Kí lẹ helicopter yẹn ń ṣe? Ó ṣe jẹ́ ìgbà tí helicopter yẹn wá tó dàbí pé wọ́n já àwọn kan lẹ̀, wọ́n kó nǹkan ogun fún wọn ní ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. Mo padà sórí ẹni tí wọ́n ló wá gba gbogbo ìbọn tí àwọn èèyàn wọ̀nwọ̀nyí tán fi ń dáàbò bo gbogbo agbègbè yẹn. Kí lorúkọ ẹni yẹn? Kí nìdí tó ṣe wá gbàbọn yẹn lọ́wọ́ wọn? Ó ṣe jẹ́ ìgbà yẹn gangan ló wá gbà á. Ìgbà tó gbàbọn yẹn lọ, ó ṣe jẹ́gbà tó gbàbọn lọ tán ni wọ́n wá gbójú ìjà kọ àwọn èèyàn wọ̀nwọ̀nyí tí wọ́n fi mú ẹ̀mí àwọn akọni kan balẹ̀. Ẹ má jẹ́ á tanra wa, mo ti sọ fún wa ṣáájú kó tiẹ̀ tó di pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Mo ní béèyàn bá lágbára, bó bá wá ní o kàn fẹ́ máa defend lásán tó bá attack, ó níbi tó lè defend dé. Agbára defense yẹn máa padà weaken. Bẹ́ẹ̀ ni. Bákan náà, nínú àwọn èèyàn wa náà láti ráwọn tí ó lọ mọ́ ṣòfófó. Torí tá bá ti ráwọn kan tó ń jáde láti ìlú kan tán láwọn mọ báwọn ó ṣe ba gbogbo nǹkan tẹ́nìkan ní jẹ́, ẹ ti mọ̀ pé àwọn wèrè olórí burúkú wọ́n wà. Tó jẹ́ pé torí owó, torí àtijẹ àtimu tiwọn, wọ́n ṣetán gbogbo nǹkan tó bá jẹ́ ọgbọ́n àtinúdá, nǹkan àṣírí agbára ní ilẹ̀ kóòtù àjíire àwọn bàbá wa, tán bá mọ àṣírí bí wọ́n ṣe lè lọ ba nǹkan yẹn jẹ́, àwọn náà ló máa sọ fọ́tà pé ohun tẹ́ máa ṣe nìí. Àwọn á dẹ̀ gba owó. Ohun tí mò ń sọ yé wa. Ẹ rántí bàbá kan tí wọ́n ní wọ́n pa ńgbà kan. Ìwọ tó bá ń gbọ́rọ̀ yìí, mi ì fẹ́ kẹ́ ẹ fetí pé bóyá èèyàn ń sọ̀rọ̀ àbí èèyàn ń sòkò ọ̀rọ̀ gbọ́. Mo fẹ́ kẹ́ ẹ fetí pé mo fẹ́ jẹ́ ká máa fi àwọn ọ̀rọ̀ wọ̀nwọ̀nyí ká máa fi ṣe àkàwé, ká dẹ̀ máa fi kọ́gbọ́n. Ẹ rántí bàbá Asípa tán ló kú ńgbà yẹn? Ṣé ẹ mọ̀ pé àwọn tí wọ́n ná lọ pa bàbá yẹn ńgbà tán tan bàbá yẹn dé ojú ibi tán ti fẹ́ pa bàbá yẹn? Ṣé ẹ mọ̀ pákọni ni bàbá? Bàbá náà ò dúró lásán. Gúdúgúdú wọn ò fìgbà kan túra lẹ̀. Ṣùgbọ́n ẹ rí i pé wọ́n ní gbogbo bọ́n ṣe dàbọn bo bàbá yẹn tíbọn ò ràn wọ́n. Ẹ rí i pé wọ́n nígbà tó yá, wọ́n gbé kíni jáde? Wọ́n gbé ásíìdì, wọ́n gbé jáde, wọ́n dà á sí bàbá yẹn lára. Èèyàn kan náà ló máa ti sọ fún wọn pé alágbára lẹni tẹ́ ẹ̀ ń lọ bá. Ó ṣeé ṣe kíbọn má ràn án. Ó ṣeé ṣe kí kinní kan má ràn án. Ó ṣeé ṣe kígbá má ràn án. Ó ṣeé ṣe káwo má ràn án. Bẹ́ bá ti ń lọ, ẹ múra dáadáa o. Oríṣiríṣi nǹkan ni kẹ́ ẹ kó dání. Tí kan ò bá ràn án, ìkan ó ràn án. Kò wá tíì tán ńlẹ̀, irú àwọn èèyàn bẹ́yẹn ṣì kù. Wọ́n sì wà láàrin wa tí wọ́n máa ṣerú iṣẹ́ yẹn. Bí Fúlàní bá ń bọ̀, tán fẹ́ wá gbójú agan sí wa, tán fẹ́ wá dojúkọ wá, á ráwọn kan tí ò bá jẹ́ lára wọn tó ti pẹ́lẹ́ńgọ́ sáàrin wa, tó ti mọ̀ wá, tó ti mọ gbogbo nǹkan àmúṣagbára wa, tán ti dọ́gbọ́n kọ́ nǹkan lọ́dọ̀ wa. Mò ń tẹnu mọ́ kinní yìí, mò ń sọ fún gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ jẹ́ ẹ̀yin tí ẹ mọwọ́ yí padà nípa nǹkan tán ń pè ní bí ìṣègùn àbí nǹkan agbára tẹ́ ẹ̀ ń ṣe wípé kì í ṣe gbogbo ẹni tó wá sọ́dọ̀ yín tó wá ń béèrè ìdí nǹkan àbí tó ń béèrè pé bá a bá fẹ́ ṣe nǹkan báyìí, tí ò bá ṣe báyìí, kí la lè ṣe sí i? Kì í ṣe gbogbo wọn náà lẹ́ ẹ̀ máa sọ fún. Kì í ṣe gbogbo wọn ló yẹ kẹ́ ẹ máa sọ fún. Mo mọ̀ pé àwọn bàbá wa tán ń ṣerú nǹkan báyìí tán dúró sórí òótọ́, kí wọ́n tó ṣerú ẹ̀ fún èèyàn, ó ní ìrìn àjò tí wọ́n ó mú ẹni yẹn rìn tó jẹ́ pé
lo oògùn ẹ̀, bí tírélà bá rù ú ọrùn á wọ̀ ọ́. Tó jẹ́ pé ìbúra tóun gan tí wọ́n ti ní kó ṣe ọjọ́ tó bá lọ ṣe nǹkan tán ní kó má ṣe pẹ̀lú kiní yẹn, ikú pa á. Ọ̀rọ̀ mi ò yé wa? Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, màá tún rọ ẹ̀yin bàbá wa wọ̀nwọ̀nyí àti ìyá wa, ẹ jọ̀ọ́, ẹ máa mọrú àwọn tẹ́ máa sọrú àwọn nǹkan àṣírí báyìí fún àbí tẹ́ máa ṣé fún. Ẹ mọ̀ pé béèyàn bá wá sọ́dọ̀ yín tó bá lóun bá jò wá, tó wá búra wí pé ohun tẹ́ fẹ́ ṣe fóun òun ò ní fi ṣèkà, òun kàn fẹ́ fi dáàbò bora òun. Ṣé ẹ mọ̀ pé tó bá búra lórí pé òun fẹ́ máa fi dáàbò bora òun ni, tó bá jẹ́ lórí òun fẹ́ máa fi dáàbò bora òun ló búra pé kì í ṣe pé òun fẹ́ lọ fi ṣèkà fúnyàn. Ṣé ẹ mọ̀ pé tẹ́ bá ṣé fún tán, tí nǹkan yẹn bá ní èèwọ̀, ṣé ẹ mọ̀ pé ẹ máa sọ èèwọ̀ ẹ̀ fún. Tẹ́ bá ti sọ èèwọ̀ ẹ̀ fún, ó ti mọ èèwọ̀ ẹ̀ ọjọ́ tó bá pàdé ẹni tó ń lo irú ẹ̀. Ọjọ́ tó bá pàdé ẹni tó ń lo irú ẹ̀, ó ti mọ èèwọ̀ ẹ̀, òun náà á lọ ṣe kíni, á lọ mú èèwọ̀ ẹ̀, á ní bóyá irú eléyìí tóun ń lò, òun náà ni lágbájá ń lò. Á wá èèwọ̀ yẹn láti ṣe kíni, láti fẹ́ni yẹn níwọ̀ jẹ pé kápá òun lè ká. Wọ́n ní kílẹ̀ tó pòṣìkà, ohun tó dáa á ti bàjẹ́. Mò ń bẹ̀ wá, mò ń rọ̀ wá ni. Àgàgà lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá ráwọn tí ò ń ṣe ẹlẹ́yà wa, tí wọ́n wá ń bá yín pé àwọn fẹ́ ṣerú nǹkan báyìí àbáwọn fẹ́ mọ nǹkan kan. Ẹ má jẹ́ á torí owó ká máa ta àwọn nǹkan àṣírí tí ò yẹ kó wà lọ́wọ́ ọ̀tá. Láyé ìgbà kan, nígbà tójú wà lórókún, gbogbo àwọn kiní yìí làwọn baba ńlá baba wa náà fi dáàbò bo odidi àìmọye ìlú tó jẹ́ pé àwọn èèyàn á kógun dé, ogun ò dẹ̀ kólú yẹn lọ, ogun ò jà wọ́n ńbẹ̀. Ṣé ẹ mọ̀ wí pé táwa tìsín tá a bá wá ń ta àwọn àṣírí yìí síta nítorí owó, báwọn dìndìnrìn kan ó ṣe máa dásà burúkú nísìn, wọ́n á ní ifá tí ò bá gba dọ́là ẹnu ẹ̀ á gbẹ. Wọ́n á máa dásà, wọ́n á ní ifá gan tí ń gba dọ́là ńsìn. Wọ́n á máa ní ẹnìkan tí ò bá ṣe kinní kan, ebi ni ó pa á kú. Àwọn ìyá àwọn, wọn ò ṣe kinní kan mọ́, àwọn gan tí ń mu Hennessy, Ògún ò mu Schnapp mọ́. Now, ọ̀tọ̀ lẹni tó kọrin tó dásà, àwọn tó kọrin kọ́ ni mò ń bá wí. Ṣùgbọ́n àwa tá a pera wa lójúlówó ọmọ káàárọ̀-kóòtù-òjíire, tó jẹ́ pé tá a bá ti wá fẹ́ sọ̀rọ̀, àwọn nǹkan tá a máa fi ń dásà leléyìí. Leléyìí tí mi dẹ̀ tún rí wọn bá wí bí ò bá ṣe ẹ̀yin tí ẹ̀ ń ṣe kinní yìí fún wọn, tí gbogbo ẹ̀ fi wá di nǹkan ìwọ́lẹ̀, tó di nǹkan àfojúdi. Mo fẹ́ bẹ̀ wá, mo fẹ́ rọ̀ wá, ẹ jọ̀ọ́. Ṣé ẹ rí gbogbo kinní yìí, àwọn ohun tó ṣe pàtàkì tá a nílò, tó nílò àmójútó ni. Àmọ́ èyí tó ṣe pàtàkì jùlọ nínú ọ̀rọ̀ mi tí mò ń sọ sẹ́ẹ̀, èmi sì dúró lórí pé gbogbo orúkọ àwọn èèyàn tá a béèrè tá a nílò wọ̀nwọ̀nyí, ẹ kó àwọn orúkọ yìí jáde fún wa. Ẹ má dọwọ́ bò mọ́lẹ̀, ẹ má dọwọ́ bò wọ́n mọ́lẹ̀. Tẹ́ bá kó jáde fún wa, torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ tí ń jáde ńsìn, wọ́n ti ń sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ló ti ń gbéná wojú ìjọba, ọ̀pọ̀lọpọ̀ ló ti ń yarí. Léléyìí tó ń ṣàpẹẹrẹ fún yín pé a lè ṣe jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n a nílò àwọn nǹkan èlò tá a máa lò láti ṣiṣẹ́ yìí, láti lè ṣe kíni, láti lè kógo já lórí ẹ̀. Tẹ́yin tẹ́ ẹ bá mọ̀, tẹ́ ẹ bá wá ṣetán láti fún wa láwọn àlàyé àti nǹkan tá a nílò láti ṣiṣẹ́ yẹn, ẹ ràn wá lọ́wọ́ láti ṣe. Mo ráwọn tó jáde tí wọ́n ń fi ẹ̀hónú hàn, ìgbésẹ̀ kan nìyẹn, ó bẹ̀rẹ̀ níbì kan nìyẹn. Inú mi dẹ̀ dùn sírú ìfẹ̀hónúhàn tán ṣe, tí í ṣe pé wọ́n ń lùyàn àbí wọ́n ń ba nǹkan jẹ́, ṣùgbọ́n wọ́n ń fàpẹẹrẹ lélẹ̀ pé á wà ńbí o, ohun tó dẹ̀ ṣẹlẹ̀ inú wa ò dùn sí, gbogbo wa dẹ̀ la gbójú àgàn sí, ó ń bí wa nú lọ́wọ́lọ́wọ́. Tó bá jẹ́ ìjọba tó nílò ìròrí ni, torí wọ́n pé, wọ́n á ti dìde sọ́rọ̀ yẹn, wọ́n á ti sọ̀rọ̀. Kódà bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ó yẹ ká ti gbọ́ pé wọ́n ti mọ ibi tọ́ṣẹ́ ti wá, ó yẹ ká ti gbọ́ pé wọ́n ti mọ nǹkan tó ṣẹlẹ̀. Irú ẹni tá à ń béèrè pé wọ́n ní nǹkan ìdáàbòbò tí àwọn èèyàn ń lò ńbẹ̀ yẹn pé ó lọ gbà á, ó yẹ ká ti máa gbọ́ ńsìn kan ti gbórúkọ ẹ̀ jáde ká ti rí lórí ìròyìn pé wọ́n ti lọ gbé, wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò. Ẹ rí i pé a gbọ́ nǹkan kan. Léléyìí tó sì ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ wa nígbàgbọ́ pé ṣọ́rọ̀ yìí ṣé kìí ṣe pé ó lọ́wọ́ ìjọba nú? Ṣé kìí ṣe pé ó lọ́wọ́ àwọn èèyàn tó ń bá ìjọba ṣiṣẹ́ nínú? Ṣé kìí ṣe pé èròńgbà àwọn èèyàn kan leléyìí? Ara àwọn ìdí tó ń fa àwọn gbólóhùn kan leléyìí.
eléyìí ṣe pé ẹnikẹ́ni ń bẹ̀rù níbi tá a dé dúró nísìnyí torí pé ọ̀rọ̀ tó ti ń mẹ́mí èèyàn lọ. Ta la máa pè? Ta la máa pariwo? Ẹni tó wà nídìí ìṣèjọba tá a pè ní olórí, òun náà la máa pè. Eléyìí ṣe ọ̀tẹ̀, eléyìí ṣe àbòsí, eléyìí kò kí ń ṣe àyọnusọ. Gómìnà náà la máa pè. Ṣèbí òun náà pè ní number 1 citizen of the state, and òun ló ń gba security vote. Tó bá wá allocate ẹ̀ fáwọn kan, àtọ̀dọ̀ ẹ̀ ló ń gbà wá, òun ló ń allocate ẹ̀. Nígbà tí a bá fà á, tá a bá ń pè é, lòun náà wá bọ́ síta, ní ó wá máa sọ àwọn wo ni wọ́n wá ń gba security vote yẹn lọ́dọ̀ ẹ̀, àwọn wo ló yẹ kó wà responsible fún àwọn local government tá à ń sọ yìí, tí àwọn ìlú wọ̀nyí wà lábẹ́ ẹ̀, tó jẹ́ sí pé tá a bá ń fa gbùrù, gbùrù á tètè ṣe kí ni, á bẹ̀rẹ̀ sí í fa gbó. So lọ́wọ́ tá a wà yìí, èèyàn kan tí gbogbo á mọ̀, tí wọ́n dẹ̀ pè pé òun ló yẹ kó jẹ́ olórí aláṣẹ lórí gbogbo ohun tó yẹ kó jẹ mọ́ ètò ìdáàbòbò nípínlẹ̀ Kwara, ìyẹn gómìnà ìpínlẹ̀ Kwara. So a ní choice. Abdulrahman Abdulrasaq, ìwọ náà la máa pè, kò sẹ́lòmíì tá a fẹ́ pè, ìwọ la máa pè. You are the governor. Dẹ̀ lè sọ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ẹ gbọ́ àbẹ́ ẹ̀ rí. Bẹ́ẹ̀ bá ti wá gbọ́, tẹ́ bá ń pirọrọ bíi pé ẹ gbọ́, a tún ń kọrin, a tún ń pariwo ẹ̀ létí yín báyìí. A ní dákẹ́ lórí ẹ̀, a máa pariwo ẹ̀. Bẹ́ẹ̀ bá wá ní gbogbo àwọn nǹkan tá a gbọ́, àwọn ìròyìn táwọn èèyàn ń fi ṣọwọ́ sí wa allegedly tá à ń sọ yẹn, tẹ́ bá ní irọ́ ni sẹ́ẹ̀, a ní ẹ jáde wá sọ fún wa pé irọ́ ni. Bẹ́ẹ̀ bá ti wá sọ fún wa tán pé irọ́ ni, ẹ̀yin ẹ wá sọ fún wa èwo ló jóòtọ́ ńbẹ̀. Lẹ́yìn tẹ́ bá wá sọ èyí tó jóòtọ́, gbogbo eléyìí tán sọ wípé àwọn èèyàn wọ̀nyí, àwọn tí wọ́n jọmọ ìlú wọ̀nyí, tí wọ́n jẹ́ àwọn tí wọ́n fi pé àwọn tó tán, wọ́n ti sọ fún yín, wọ́n ti gbé proposal wá pé ohun táwọn ń fẹ́ ní ẹ̀rọ àwọn lágbára, àwọn lè dáàbò bora wọn. Wọ́n ní kàkà bẹ́ẹ̀, àwọn Miyetti Allah lẹ lọ kó wá bá wọn pé kán wá máa dáàbò bo àwọn. Wọn ò ṣẹ̀ṣẹ̀ sọ ń sìn, kí àwọn ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ ni wọ́n ti sọ. A gbọ́ kí ẹ sọ nǹkan kan, kí ẹ sọ pé irọ́ ni wọ́n ń pa mọ́ yín àbí kò rí bẹ́ẹ̀. Ẹ jáde wá, ẹ wá sọ pé irọ́ ni wọ́n pa mọ́ yín. Ẹ jáde wá, ẹ wá sọ fún gbogbo wa pé irọ́ ni wọ́n pa mọ́ yín. Ẹ wá mẹ́rìí yín jáde wá pé àwọn tẹ́ ẹ kó àwọn ń ṣe Miyetti Allah. Ẹ wá fi wọ́n hàn wá, kẹ́ jẹ́ káwọn èèyàn identify àwọn tẹ́ bá kó jáde pé àwọn tẹ́ kó wá nìyí. Kán wá sọ fún wa pé àwọn tẹ́ kó wá nìyẹn lóòótọ́, àbẹ́ tún fẹ́ dọ́gbọ́n sí, ẹ fẹ́ dàrú mọ́ wa lójú. Then kí ló dé tí ò ṣeé ṣe fún ẹni tó ní ìlú, àwọn tó ń gbénú ìlú yẹn, tí wọ́n mọ bí bẹ́ẹ̀ ṣe rí, tí wọ́n dẹ̀ ní àwọn mọ báwọn ṣe dáàbò bora wọn, kí ló dé tẹ́ ẹ lè ró wọn lágbára pé ó dáa, ẹ lọ dáàbò bora yín, kẹ́ ẹ mú nínú owó security vote tẹ́ ẹ̀ ń gbà, kẹ́ ẹ fún wọn pé ó yá, bóyá ẹnìkan mú olórí wọn wá ni o, bóyá ọba ìlú kọ̀ọ̀kan lẹ́nì kó wá ni, ó yá, ẹ tọwọ́ bọ̀wé pé owó security vote o, ẹ ti gbà á o, àbí ohun tẹ́ ẹ béèrè rèé o, a dẹ̀ ti rìn ní gbogbo ọ̀nà òfin tó máa bá òfin mu, òun ni o, a ti fún yín o, ẹ tọwọ́ bọ̀wé wípé láti sìn lọ, ohun tó bá ti ṣẹlẹ̀, kí n wá ṣe kí ni, kí n wá bá yín, kí n wá mú yín pé ohun tẹ́ lẹ́ṣẹ̀ ẹ ṣe, ẹ̀yin láàmú tá a fi máa wádìí pé ó dáa, bó ni gbogbo nǹkan báyìí ṣe ń ṣẹlẹ̀, kí ló dé tẹ́ ẹ lè ṣe yẹn fún wọn? Kí ló dé tẹ́ ẹ lè fún àwọn èèyàn wọ̀nyí ní nǹkan tí wọ́n ń béèrè, tó jẹ́ pé ẹ̀yin lẹ fẹ́ máa là lé wọn lọ́wọ́? Ọ̀nà tẹ́ ẹ dẹ̀ ní ẹ fẹ́ gbé gbà tẹ́ ẹ ń sọ fún wọn kò ṣiṣẹ́, kò wọ́ọ̀kì fáwọn èèyàn wọ̀nyí. Wọ́n fún yín ní option, wọ́n láwọn mọ nǹkan tó máa wọ́ọ̀kì fáwọn. Kí ló dé tẹ́ ẹ lè fún wọn ní ohun tó ń fẹ́, tán sọ pé ó máa ṣiṣẹ́ fáwọn? Kí ló dé tó fi ní láti jẹ́ pé àwọn tẹ́yin ń fẹ́ yẹn, kí ni special interest tẹ́ ní nínú ẹ̀ tó fi jẹ́ pé àwọn tẹ́yin fẹ́ gbé wá yẹn àbí tẹ́ fẹ́ kó fún wọn yẹn, òun lẹ fẹ́ jẹ́ kí wọ́n lò? Èèyàn kì í mọ ọ̀ṣọ́ jù ìyá ọ̀ṣọ́ lọ. Ilẹ̀ tí ò bá dẹ̀ tójú èèyàn sú, èèyàn kì í mọ òkùnkùn ẹ̀rìn. Àwọn èèyàn wọ̀nyí ló yé, àwọn náà mọ bí terrain ìlú wọn bó ṣe rí àti bí wọ́n ṣe lè ṣe é. Wọ́n sì ti wá bá yín, wọ́n sọ ohun tán ń fẹ́. Kí ló dé tẹ́ ẹ lè ràn wọ́n lọ́wọ́ kẹ́ ẹ ṣe ohun tán ń fẹ́ fún wọn? Ẹ jáde wá, ẹ wá sọ pé irọ́ ni wọ́n pa, pé kò sí ọkọ̀ ojú òfurufú helicopter kankan tó fò ní agbègbè yẹn. Ẹ jáde wá, ẹ wá fáwọn èèyàn wọ̀nyí láṣẹ pé
ọjọ́ tán bá tún rí irú ẹ̀, nítorí pé kò sí kankan tó yẹ kó máa fò ńbẹ̀, ẹ wá sọ pé ọjọ́ tán bá tún rí irú ẹ̀ kan jábọ́, ẹ̀yin ẹ wá wò ó bóyá wọn ò ní jábọ́. Ẹ̀yin ẹ wá wò ó bóyá wọn ò ní jábọ́. Ẹ jáde kẹ́ ẹ wá sọ́ kí gbogbo ayé gbọ́. Kó dòfin, kó fìdí múlẹ̀ pé tán bá jábọ́ kì í ṣe pé ẹ máa wá da sójà, da ọlọ́pàá sílùú yẹn pé kán lọ máa lé gbogbo èèyàn lọ́wọ́ mú, kán wá máa tì wọ́n mẹ́wọ̀n pé bóyá wọ́n ṣẹ̀ sófin. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ti dàbí ìgbà tí a so ajá mọ́lẹ̀, tá a so ẹkùn mọ́lẹ̀, a wá múrù ẹkùn, a gbé e sọ́wọ́ ajá. Ṣẹ rí pé ó ti sapá kan jà mọ́, ṣẹ rí pé ìrẹ́jẹ ti wà ńbẹ̀, ṣẹ rí pé ohun tí a ṣe yẹn kò bójúmu, tá a bá fojú wò ó dáadáa, a dúró déédé láàrin yẹn, bọ́rọ̀ yẹn ṣe rí lọ́wọ́lọ́wọ́ tó wà yìí ni. Kí ló dé tí àwọn àtọ̀húnrìnwá àjèjì tí wọ́n á máa déédé wọnú àwọn ìlú wa nípínlẹ̀ Kwara, tí wọ́n á máa yọ àwọn onílé lẹ́nu, tíjọba dẹ̀ máa gbójú kúrò tán máa máa ṣe bíi pé wọn ò rí? Mo tún ń pe gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ agbègbè wọ̀nwọ̀nyí, tẹ́ wà nínú àwọn tó ń ṣèjọba, tẹ́ wà nípò ńláńlá, àkókò nìí fún yín láti yọjú, láti wá darapọ̀ máwọn èèyàn yín, kẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé lóòótọ́ lẹ̀ ń ṣojú wọn, kì í ṣe pé ẹ kàn lọ bẹ̀, ẹ̀yin kàn lọ ń wá ohun tẹ́ jẹ, ohun tẹ́ mu, ẹ dẹ̀ ń du tara yín àti ìdílé yín nìkan. Nítorí pé nígbẹ̀yìn gbẹ́yín, tí gbogbo ohun tẹ́ lé lọ yẹn àti gbogbo ibi tẹ́ wà yẹn tó bá tán, ọ̀dọ̀ aráàlú ọ̀dọ̀ àwọn èèyàn tán ń pariwo yìí lẹ̀ ń padà bọ̀. Ọ̀dọ̀ wọn lẹ̀ ń padà bọ̀. Léléyìí tó ń ṣàpẹẹrẹ pé ẹ wá túnú ilé ṣe, ẹ wá dúró tán, ẹ wá nà tán. Ibi tó bá yẹ kẹ́yin náà ti darapọ̀ mọ́ wọn, kẹ́ ẹ gbójú agan sóhun tíjọba ń ṣe, ẹ wá dúró pẹ̀lú wọn, kẹ́ ẹ wá gbójú agan sí nǹkan tíjọba bá ń ṣe. Wọ́n lè dúnkùkù lajà mọ́ yín, wọ́n lè ní wọ́n ó yọ yín nípò, oríṣiríṣi nǹkan náà lè sọ. Ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ́yín, tó bá jẹ́ pọ́rọ̀ wa ti yéra wa, tí gbogbo wa ti jọ ń darapọ̀ ṣe nǹkan, tí ò sí ọ̀tẹ̀ àti rìkísí láàrin wa, kò sí ìyáláyà ẹni tó lè lé yín lọ bì kankan, because ohun tó máa kù ni pé a fẹ́ wo ìyáláyà ẹni tó fẹ́ lọ gbapò yẹn tán bá ná yọ yín kúrò ńbẹ̀. Tẹ́nìkan kan ò bá wá lọ gbapò yẹn, tí gbogbo wa bá wá dojúkọ àwọn tó ń fìtínà yín, tán ń yọlé ayé yín lẹ́nu, àwọn gan ò lè ríbi dúró sí, wọn ò lè rárá gbà. Mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà, tí gbogbo wa tá a jójúlówó ọmọ káàárọ̀ òjíire ní Kwara, tá a bá yọ ti àwọn wèrè tán máa ń jẹ́ kán fi ẹ̀sìn dá wọn lórí rú kúrò ńbẹ̀, tí gbogbo wa bá dúró gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ àjíire, ìwọ̀nba àwọn péréte tí wọ́n ń mú gbogbo wa sábẹ́ bí ẹrú tán ń mú wa sìn, wọn ò ní dúró wò ó, wọn ò tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n ká tó wí ká tó fọ̀, á ráwọn kan nínú wa tí ó pa kúbẹ́kúbẹ́ nítorí ẹ̀sìn, tí wọ́n ó lọ máa sá sábẹ́ ibi tí ò yẹ kán sá sí. Tó jẹ́ pé tán bá ní kán pèpàdé ńsìn láti sọ̀rọ̀ ọ̀nà àbáyọ, irú wọn lẹ rí tí ó wá síbẹ̀. Ohun tẹ́ ẹ bá sọ ńbẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ó gbé, wọ́n ó lọ gbé lé àwọn aráabí lọ́wọ́. Torí káwọn lè rípò, kán lè rí wọn bí ẹni tó dáa. Kí wá ni the highest tán ń fún yín látijọ́ yìí? Wọ́n á fún yín deputy governor. Lẹ́yìn ìgbà yẹn ńkọ́, kí lẹ tún gbà? Ẹ jọ̀ọ́ gbogbo àwọn tó ti ń ṣe deputy governor látijọ́ yìí, kí làtúbọ̀tán wọn? Ẹ jọ̀ọ́ kí ni wọ́n gbé ṣe? Ẹ wá sọ fún mi. Ẹ wá fi hàn mí, kí ni wọ́n gbé ṣe? Ṣé bá ń rí gbogbo wọn? À ń rí gbogbo wọn. Ẹlòmíì gan tí bàbá rẹ̀ ò jẹ́po kankan, tó jọmọ tálákà àtàpátá dìde gan, they are doing better than most of those people's children today. Àbí ṣé mo parọ́? Síbẹ̀síbẹ̀ náà, èèyàn lọ ilé ìjọba, ó ṣèjọba, yálà ó jẹ gómìnà àbóhunkóhun, kò sọ ẹ́ dọlọ́rọ̀ the way tó ṣe yẹ kó jẹ́. Kò í ṣe pé bẹ́ẹ̀ yẹn ló yẹ kó sọ ẹ́ ọlọ́rọ̀. Ṣùgbọ́n nínú iṣẹ́ dáadáa àti ìrìn àjò dáadáa tó bá rìn, á sọ ẹ́ di gbajúmọ̀, á sọ ẹ́ di ẹni tó níyì láàrin ìlú. Ẹ wò ó dòní dọ̀la, gbogbo ohunkóhun tó bá wù kí anybody sọ pé bàbá Awólọ́wọ̀ pé wọ́n ṣe, gbogbo wa là ń kan sáárá sí bàbá yẹn lórí àwọn nǹkan dáadáa tó pọ̀ tá a lè máa tọ́ka sí tí wọ́n ṣe. Òun la fi ń kan sáárá sí wọn, la fi lè gbàgbé orúkọ wọn. Iyì ni bàbá ní, owó kọ́ ni bàbá ní. Bàbá yẹn ò kì í ṣe billionaire, wọn kì í ṣe millionaire. But iyì tí bàbá ní, billionaire ò ní, millionaire ò ní. Orúkọ bàbá ò dẹ̀ lè parẹ́ láéláé, nítorí pé ara àwọn nǹkan tí bàbá yẹn ti ṣe látayé gbọ́n
gbogbo wa ṣì ń rí, ó ṣì wà ńbẹ̀ léléyìí tó ń ṣàpẹẹrẹ wípé bàbá ṣe àwọn iṣẹ́ tó kójú òṣùwọ̀n, tó kójú owó, quality stuff. Bàbá went for quality, not for quantity. Bàbá ò ṣe ṣàgbẹ̀ lójú yòyò fún wa. Kò sí, mi ì mọ bí orúkọ bàbá yẹn bó ṣe fẹ́ parẹ́ nínú ọ̀rọ̀ wa, pàápàá jùlọ àwa ọmọ kóòtù àjèrè, because àyàfi tí ò bá ní sí nǹkan tó ń pè ní móhùnmáwòrán tẹlifíṣàn mọ́ ní Áfríkà, òun ló kù. Kódà táwa tá a jọmọ kóòtù àjèrè tá a bá la fẹ́ ṣọ̀tẹ̀, a fẹ́ pa orúkọ bàbá rẹ́, àwọn ọmọ Áfríkà tó kù wọn ò lè gbàgbé orúkọ bàbá, torí nínú history táwọn bá máa sọ, àwọn náà máa sọ pé first ever television station in Africa, Western Region ní Nàìjíríà náà ti ṣe. Tán bá wá Western Region lọ títí wọ́n á ní àwọn ọmọ kóòtù àjèrè, àwọn ọmọ Yorùbá. Ta wá lẹni tó jẹ premier wọn ńgbà yẹn? Wọ́n á sọ pé ta ni? Late Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ṣé ti rí pé ìtàn bàbá yẹn ò lè parẹ́ mọ́? Ṣé rí pé iyì ni bàbá yẹn rà? Kì í ṣe owó ni bàbá yẹn kó jọ, kì í ṣọrọ̀ ayé. Iyì ayérayé òun ni bàbá yẹn ná rà fúnra wọn. Kò dẹ̀ lè parẹ́ láéláé, ó ju owó lọ. Kó má dàbí pé èèyàn fi ń yọ̀yàn, mi ì bá ní ká máa dárúkọ àwọn mílíọ́níà, àwọn bílíọ́níà kan fún wa tá a mọ̀, tán máa ń sọ fún wa pé orúkọ wọn ò lè parẹ́, wọ́n lówó ní World Bank bọ̀. Ṣórúkọ wọn, ṣó gbalẹ̀? Ṣáwọn èèyàn mọ orúkọ wọn bọ́n ṣe mọ orúkọ bàbá Awólọ́wọ̀? Mo ń fi eléyìí ṣàpẹẹrẹ fún wa. Paríparí kí n tó wá máa lọ torí mi ì fẹ́ kí fọ́nrán yìí gùn. A tí kúrò lórí ọ̀rọ̀ yìí torí ẹni tó ń bá mi ṣe ìwádìí àwọn nǹkan kan lọ́wọ́, ó ní òun ṣì ń ṣèwádìí lọ. Òun ò tíì fẹ́ sọ àwọn nǹkan kan fún mi nísìnyí títí dìgbà tó bá dá òun lójú tán. Ṣùgbọ́n ẹ wo àwọn eléyìí tí mo sọ fún yín sẹ́yìn, tí mo dárúkọ, tí mo dẹ̀ ṣàpẹẹrẹ fún yín, nílẹ̀ tó mọ́ lénìí, ó ti ń jọ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí, torí a ti rí nínú àwọn ọmọ ìlú gan nígbà tán jáde tán ń fìfẹ̀hónú hàn, táwọn náà ń sọ ohun tí mo sọ fún yín yẹn. Àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ yẹn mi ì mọ̀ wọ́n rí, wọn sí nínú àwọn tí mo fọ̀rọ̀ wá lẹ́nu wò. Àbí bẹ́ẹ̀ kọ́, ọ̀rọ̀ yẹn dẹ̀ fara pẹ́ra wọn. So ó ti ń lọ sápá pé a máa fẹ́ gba ọ̀rọ̀ yẹn pé bó ṣe rí nìyẹn. A máa fẹ́ gba ọ̀rọ̀ yẹn pé bó ṣe rí nìyẹn, kì í ṣe pé àhesọ ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ohun tí mo dẹ̀ ń gbọ́ ńsìnyí pé kì í ṣe àkọ́kọ́ nìí tí wọ́n ó gbé bí helicopter wá síbẹ̀ yẹn. Mo gbọ́ pé ìgbà tí ọ̀rọ̀ Jagun náà máa ṣẹlẹ̀ ńgbà yẹn pé similar thing náà ni, pé wọ́n ṣe gbé helicopter wá náà nìyẹn tó ń rìn, tó ń fò káàkiri tí ò jìnnà sílẹ̀. Few days kó tó di pé ìṣẹ̀lẹ̀ ti Jagun ṣẹlẹ̀. Ẹ tún wá wo eléyìí. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín, mo ní lára àwọn tí wọ́n mú balẹ̀ pé àwọn díẹ̀ témi ń dárúkọ wọn yẹn pé kì í ṣe gbogbo àwọn tí ẹ̀mí wọn lọ sí ìṣẹ̀lẹ̀ yẹn nìyẹn, ṣùgbọ́n nínú àwọn akọni kọ̀ọ̀kan tí orúkọ táwọn èèyàn mọ̀ wọ́n sí, ó lè jẹ́ ìnagijẹ táwọn èèyàn fún mi, òun ni mo dá fún wa yẹn pé àwọn èèyàn míì náà wà o tí ìṣẹ̀lẹ̀ yẹn mú lọ, ṣùgbọ́n tí wọn ò fún mi lórúkọ wọn. Àwọn míì dẹ̀ wà tán fara pa tí wọn ò fún mi lórúkọ wọn. Gbogbo yẹn náà ni mò ń sọ fẹ́ni yẹn pé eléyìí tó bá ṣe é sọ la á sọ, because kì í ṣe ẹni tó bá wà láyé a lè dárúkọ ẹ̀ torí àwọn aráabí, torí àwọn ẹni láabi, kán má tún lọ máa wá wọn pé ń gbọ́ lágbájá ńbo ló wà, kán tún máa wá wọn kiri pé ó ṣeé ṣe àìbámọ̀ wọ́n lè rò pé bóyá wọ́n lè dá mọ̀ nínú àwọn. Àìbámọ̀ wọ́n lè rò pé bóyá wọ́n lè dá àwọn kan mọ̀ nínú àwọn tán wá ṣiṣẹ́ yẹn, àbí wọ́n ní àwọn ìròyìn kan lọ́wọ́. Bá bá tiẹ̀ mọ irú orúkọ àwọn èèyàn bẹ́ẹ̀, a lè gbé jáde, a lè dárúkọ wọn nítorí àti dáàbò bo ẹ̀mí wọn. Kí n tó wá máa lọ, ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ wá, mo fẹ́ rọ̀ wá. Mi ò wá yájú sẹ́nikẹ́ni, mi ò sì wá bú ẹnikẹ́ni. Ṣé rí gbogbo wa tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, gbogbo wa la mọ̀ ọ́ sọ, gbogbo wa la rí sọ, kò sẹ́ni tí ò mọ̀ ọ́ sọ, kò sì sẹ́ni tí ò rí sọ. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ wá fún kinní kan. Ẹ má jẹ́ ká torí bí ọ̀rọ̀ yìí bó ṣe ń ta wá lára tó, ká máa sọ̀rọ̀ sí àwọn ibi tí ò yẹ ká sọ sí, àbí ká máa ju òkò síbi tí ò yẹ ká jù sí. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ leléyìí. Láti pe àwọn ọba
níláńlá nílẹ̀ kóòtù àjire pé kán wá dá sọ́rọ̀ yìí, pa fẹ́ gbé kọ́ wọn lọ́rùn, a ní láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ ni, ìdí leléyìí. Ẹ jẹ́ ká máa rántí pé wọ́n ti fọ́ wa, wọ́n ti pín wa sí wẹ́wẹ́. Wọ́n ti sọ wá di pé ìwọ máa ṣe state tiẹ̀, ìwọ máa ṣe state tiẹ̀, ìwọ máa ṣe state tiẹ̀. Ṣùgbọ́n ìyẹn gangan kọ́ ni ìṣòro wa o. Ẹ jẹ́ ká máa rántí pé ìpínyà ti wà láàárín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba. Àwọn aráabí wọ́n ti dá wàhálà lẹ̀, wọ́n ti dá kónkójàmbélé kóníkálukú máa ṣe tiẹ̀, ó ti pọ̀. Torí gbogbo wa la mọ̀ àfi tá bá máa parọ́, tá bá máa ṣàbòsí la mọ̀. Nísìnyí ó ti ń di pé àwọn ọba ìlú kéréje kéréje míì gan wọ́n ti ń ṣe ẹ̀yìn lágbájá lèmi wà, ẹ̀yìn tàmẹ̀dù lèmi wà. Òun ló ń ṣàpẹẹrẹ pé ó máa ṣòro fún ọba kankan láti dédé dìde láì ṣe pé wọ́n bá dìídì. Ṣé ẹ mọ̀ pé ńsìnyí báyìí àwọn àgbàlagbà sọ pé ẹni tẹ́gùn bá gún lẹ́sẹ̀, òun ló máa ń ṣe lákàlàkà, ló máa ń sátọ alábẹ lọ. Ìwọ tẹ́gùn gún lẹ́sẹ̀ tó mọ̀ pé ó ń ní ẹ́ lára, ó ń ro ẹ́ lára, ó fẹ́ kó jáde, ìwọ ló máa lọ bá ẹni tó mọ̀ pé ó lè yọ́, tó dẹ̀ ní nǹkan tí ó fi yọ́ lọ́wọ́. Òun ló máa mú pé tó bá débẹ̀, gbogbo ohun tán bá sọ fún ẹ, gbogbo ohun tán bá ní kó o ṣe, òun ló máa gbà, ló máa faramọ́, ló máa farabalẹ̀ láti ṣe. Nítorí pé ìwọ ló mọ bó ṣe ń dùn ẹ́, ìwọ dẹ̀ ló wá bá wọn, àwọn kan náà kọ̀wé sí ẹ àbí tán wá fi tipátipá mú ẹ wípé kó o wá. Òun ló máa jẹ́ kó o farabalẹ̀ pé okay, kán ṣáà bá mi yọ́, ibi tó ń dùn mí yìí kó má dùn mí mọ́, èmi ni mo gbé wá. Ìlànà tí wọ́n dẹ̀ gbà ṣe ni wọ́n sọ fún mi yìí. Ó tẹ́ mi lọ́rùn nítorí pé ohun tó ń dùn mí yìí ni mo fẹ́ kó ṣáà yọ, kó kúrò ńbẹ̀ kó lọ. Ó yàtọ̀ sí wọ́n wá bá ẹ nílé, kódà bó bá wù ẹ́ o lè ní kán má ṣèyọnu, ṣó rán wọn níṣẹ́ ni àbí kí ló kàn wọ́n ńbẹ̀. Mo mọ̀ pé ẹ̀yin tí ẹ lọ́gbọ́n, tẹ nímọ̀, tẹ lóye ju èmi lọ, tóye yín ju tèmi lọ lọ́nàkọnà, tí mi ò tiẹ̀ súnmọ́ yín nínú ká máa sọ̀rọ̀ ọgbọ́n àtòye. Mo mọ̀ pé ẹ ti bá mi fọgbọ́n àtòye gbé ọ̀rọ̀ yìí. Tí àgbékalẹ̀ mi àti ànálẹ̀ gbólóhùn ọ̀rọ̀ mi tí ò bá dáa tó, ẹ bá mi ṣàtúnṣe sí i, kẹ́ bá mi fi ọgbọ́n àtòye yín yẹn gbé pé bó ṣe yẹ kó lọ ní, ṣùgbọ́n ohun tí mò ń sọ ni kẹ́ jẹ́ kó yé yín. Ẹ bá mi mú ọgbọ́n jáde nínú ọ̀rọ̀ àgọ̀ tó ń jáde lẹ́nu mi. Tí àwọn ọba tó wà láwọn agbègbè wọ̀nyí tí nǹkan ń ṣẹlẹ̀, tí àwọn fúnra wọn ò bá tíì rí wípé ó tọ́ ká kóra wa jọ, ká lọ bá àwọn ọba báyìí tá a mọ̀ pé àgbàlagbà ni wọ́n nílẹ̀ kóòtù àjire, ká lọ fira wa kọ́ wọn lọ́rùn pé tọ̀, a fẹ́ kẹ́ wá ohun tẹ́ wá ṣe sọ́rọ̀ yìí. Ẹ má jẹ́ ká máa dá ẹ̀bi ru àwọn ọba yẹn, nítorí pé gbogbo wa la mọ ohun tó ń ṣẹlẹ̀, gbogbo wa là ń ro ohun tó ń ṣẹlẹ̀. Lẹ́nu ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tá ń sọ lọ tán ń sọ bọ̀, a ṣáà ráwọn ọba kan ní Kwara náà tó jẹ́ pé wọ́n farahàn, ó dẹ̀ dàbí ìgbà tó jẹ́ pé wọ́n tò sápá ibì kan, wọn ò tò sápá ibì kan. Ó máa ṣòro fẹ́nikẹ́ni. Ara ìdí tá fi ń pariwo nìyẹn pé ìrẹ́pọ̀ là ń retí, ó yẹ kí ìrẹ́pọ̀ wà láàárín gbogbo àwọn ọba yìí ni. Kì í ṣe pé eléyìí táwọn kan sọ pé àwọn ti pín sí méjì, àwọn kan wà táwọn ò wọ̀pọ̀ ẹ̀bí, àwọn ti lẹ́gbẹ́ tàwọn, àwọn ti ní kinní kan. Ọmọ tí gbogbo irú ìwà bẹ́ẹ̀ tó máa bí, òun ni gbogbo wa ń rí. Ọmọ tó máa bí, òun là ń rí. Ká ní pé kò sí gbogbo rándanràndan yẹn ńlẹ̀, tí gbogbo àwọn ọba ilẹ̀ kóòtù àjire tán ti pera wọn jọ ní ìsìn, tán ṣèpàdé tán wá fohùn ṣọ̀kan, kódà kó jẹ́ agbẹnusọ wọn ló jáde tó wá sọ pé ibi táwọn dúró sí nì, tán wá ń ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Kwara pé gbogbo wa báyìí ibi tá a dúró sí nì, ohun tó ń ṣe àbò ohun tó ń ṣẹlẹ̀ kò tẹ́ wa lọ́rùn, ohun tá a dẹ̀ ń fẹ́ nì. Táwa ọmọ wọn náà tí gbogbo wa wá jáde, àtiwọ́ tó ní platform, ìwọ tó lérò àtiwọ́ tó lérò, tí gbogbo wa ń fohùn kan sọ̀rọ̀, tí ṣe pé eléyìí ń sọ tiẹ̀ lọ́tọ̀, ìyẹn ń sọ tiẹ̀ lọ́tọ̀, àbí tí ọ̀rọ̀ wa ò bára wa mu. Ẹ rí i pé àwọn ará bí wọ́n máa mọ̀ pé kì í ṣeré, kì í ṣàwàdà mọ́. Èmi sì dúró lórí ẹ̀ o, kò tíì pẹ́ jù, ó sì ṣeé ṣe. Kò ì pẹ́ jù, ó sì ṣeé ṣe. Kódà táwọn bàbá yẹn ò bá tíì ṣe tán, àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lásán, àwa lè gbé ìgbésẹ̀ titi wa. Mo ti rí i pé àwa ọ̀pọ̀lọpọ̀ wa ń sìn nǹkan kan la jọ ń sọ, ṣùgbọ́n kò sí ìbáṣepọ̀, kò sí ìrẹ́pọ̀ yẹn láàrin wa. Ó ti yé yín? Wọ́n á sì máa rí wa nírí pé
wọn mọ nǹkan tán ń ṣe jàre. Rìkísí ló fẹ́ pa wọ́n pọ̀ tán fẹ́ dọ̀rẹ́, ṣùgbọ́n ọwọ́ wa ló wà. Ṣé a máa dójú tì wọ́n, ṣé a máa jẹ́ ó yé wọn pé kò sí rìkísí kankan táwa ń ṣe rárá. Orí ẹ̀tọ́ wa, kíyà má jẹ àwọn èèyàn wa, kí àwọn ìlú wa má dahoro, kí ọ̀rọ̀ yìí kó má di pé ní sísẹ̀ntẹ̀lé wípé tán bá ti ṣe tibì kan tán wọ́n tún lọ sí yìí tó bá tún súnmọ́ títí tí ó fi wá di pé yóò wá di kárílé. Pé rárá, a fẹ́ fọ̀rọ̀ yìí ṣe wípé bójò bá ń pa kan ọ̀rẹ́, gbogbo wa lè jíjọ ń pa. A ṣetán, a fẹ́ dúró tì, gbogbo wa dẹ̀ fẹ́ fohùn ṣọ̀kan lórí ẹ̀. Mò ń tẹnu mọ́, mi dẹ̀ ní kúrò lórí ẹ̀. Bí gbogbo wa bá jọ parapọ̀, tá a pọwọ́pọ̀, tí a fi àbòsí sí o, tá a bá dáná fáwọn èèyàn wọ̀nyí, wọn lè jẹ, wọn tiẹ̀ ní dúró jẹ, wọn á sálọ. Ṣùgbọ́n tá a bá fẹ́ dúró lórí àbòsí àti rìkísí tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ ọ́n ṣe, a kàn máa pariwo lójoojúmọ́, á dàbí pájá ló ń gbó ni. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù báyìí lọ. Mi ì tíì kúrò lórí ohun tí mò ń sọ. Mo ṣì wà lórí ìwádìí mi, ṣùgbọ́n mi ò ṣetán láti wá bí wá sọ ohun tí ò lẹ́rìí àbí ohun tí ò ní nítumọ̀ fún yín. Èyí tí mo sọ fún yín kọjá lọ́jọ́ àìkú, ìyẹn lọ́jọ́ Sunday, ṣé ẹ bá bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀? Sọ̀rọ̀ mi jọ, gbogbo ohun tí mo sọ, ṣé ẹ padà wá ń rí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ń confirm ẹ̀ àbẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀? Ohun kan tèmi dúró fún nìyẹn. Mi ò dẹ̀ wá ṣètò kankan láti wá owó àbí láti wá èrò. Bérò bá wá déédéé yóò fi dáa ni. Àwọn ohun tá a fẹ́ káwọn èèyàn máa mọ̀ yóò tètè máa dé ta ni. Bérò bá dẹ̀ wá, ìwọ̀nba ẹ̀yin tẹ́ ń wò, ẹ ṣáà lè máa ṣàpẹẹrẹ, ẹ sì lè máa sọ fẹ́ni tó bá létí tó fẹ́ gbọ́ pé ohun tí a ṣẹ̀ṣẹ̀ wá ń pariwo àbí tán ṣẹ̀ṣẹ̀ ń sọ yìí, lágbájá ti pariwo ẹ̀ tipẹ́tipẹ́. Kì í dẹ̀ ṣe láti gbéra ẹni ga àbí láti sọ pé èèyàn kan ló mọ̀rọ̀ sọ, èèyàn kan ni ò mọ̀rọ̀ sọ. Rárá o. Ohun tó ṣe pàtàkì, mò ń tẹnu mọ́, bí n bá ṣètò, tí n bá sọ̀rọ̀, tó bá rohun tó dáa ń bẹ̀, tó dẹ̀ rí pé ìròyìn ni, tó nígbàgbọ́ nínú mi pé mi ì lè wá sọ ohun tí ò dáa àbí kí n kàn déédéé sùn kí n jí kí n wá gbérọ́ kalẹ̀, tó bá mu, tó bá lò ó, tó bá sọ̀rọ̀ ńpa ẹ̀, tá lèmi? Ohun èlò àyálò ni mí ní ọwọ́ Elédùmarè. Mo dẹ̀ dúpẹ́ pé mo rírú àánú yẹn gbà. Ìyẹn ti tó mi. I'm not looking for anything else. I'm not looking for anything else. Ìyẹn ti tó mi. Ó ti tẹ́ mi lọ́rùn. Ó yó mi, ó jóúnjẹ lọ. Mò ń tẹnu mọ́. A wà láyé lénìí. A wà lórí ilẹ̀ alààyè lénìí. Nígbà tó bá yá tí gbogbo wa bá dàgbà tá a bá dàgbà tá a dògbó, tá a darúgbó kùjẹ́kùjẹ́, nígbà tí Elédùmarè bá pè wá sọ́dọ̀, gbogbo ohun tó ní kálukú wa ń ṣe yìí, àwọn èèyàn kan padà mọ́ rí tí wọ́n mọ̀ wù jáde pé ta lẹ́nì, ta leléyìí, kí ni lágbájá ń sọ níbi tó ń sọ rándanràndan, kí ni tàmẹ̀dù ń sọ níbi tó ń sọ rándanràndan, àbí kí ni lágbájá ń sọ níbí báyìí, ohun tó dẹ̀ ń sọ yìí, kí ló dé táwọn èèyàn ò tẹ̀lé, kí ló dé tí àwọn èèyàn ò gbọ́, kí ló dé tí wọ́n tẹ́tí sí, káná tẹ́tí sí ohun tẹ́ni ń sọ níbí, bóyá ohun tá à ń gbọ́ lénìí pó ṣẹlẹ̀ ńgbà yẹn, bóyá kò bá má ṣẹlẹ̀. Bọ́rọ̀ máa ṣe padà rí nìyẹn. Báwa ṣe ń nàka àbùkù tá à ń tọ́ka sáwọn tàná lénìí, bẹ́ẹ̀ làwọn kan ṣe ń bọ̀ lẹ́yìn wa tí wọ́n padà wá tọ́ka sóhun tí gbogbo wa ń ṣe. Ìbéèrè tó máa pọ̀ jù nínú ọ̀rọ̀ wọn ni pé kí wá ló dé tí gbogbo wọn ò lè parapọ̀ kán jọ ṣiṣẹ́ pọ̀ tọ́rọ̀ wọn rí báyìí. Àní mò ń sọ sẹ́ẹ̀, mo tún ń tú sọ. Kò dìgbà tí gbogbo wa bá darapọ̀ mẹ́gbẹ́ o. Even pẹ̀lú àìdarapọ̀ mẹ́gbẹ́, gbogbo wa lè jọ ṣiṣẹ́ papọ̀ níbi tó bá yẹ ká ti jọ ṣiṣẹ́ papọ̀. Bẹ́ẹ̀ ni, ohun tó bá jẹ́ ohun ẹgbẹ́ tí ò yẹ kán wá sọ síta, òun ni wọ́n ní wá sọ síta. Irú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nísìnyí kò sọ̀rọ̀ ẹgbẹ́ nínú ẹ̀ o, torí àìmọye ẹni tí ó lóun wà nínú ẹgbẹ́ gan tí ò ní dá sọ̀rọ̀ ẹ̀, tí ò ní kò sí èyí tó kàn òun bẹ́ẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́, ṣé mo parọ́? Ìdí nìyẹn. Mò ń bẹ gbogbo wa, mò ń rọ̀ wá. Ẹ jọ̀ọ́, bá a bá fẹ́ sọ̀rọ̀, tá a bá fẹ́ porí àwọn ọba, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ níbi tó yẹ ká ti bẹ̀rẹ̀. Ẹni tẹ́gùn bá gún lẹ́sẹ̀, òun ló máa ń sáré tọ̀ alábẹ́ lọ. Ẹni tó bá sì mojú ògún, wọ́n lòun ló ń pobì nírè. Kábíyèsí làwọn. Àwọn tá à ń sọ pé ó yẹ kán dá sí kán lọ bá náà, kábíyèsí làwọn náà. Èmi fẹ́ nígbàgbọ́ pé ẹni tó bá jẹ́ ọba tó jẹ́ kábíyèsí, tá bí nílé ọlá,
tó mọ bọ́n ṣe ń rìnrìn ọlá, tó mọ bọ́n ṣe ń ṣèṣe ọlá. Wọ́n ti mọ bí wọ́n ṣe wára wọn lọ, tí wọ́n ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ fúnra wọn, tí wọ́n jọ sọ, tí wọ́n ní yájú síra wọn, tí wọ́n dẹ̀ ní ṣe kíni, tí wọ́n ní ṣohun tí ò yẹ kán ṣe. Kò lè dàbí èmi àti ẹ tí a tí ì gbarú ìdánilẹ́kọ̀ọ́ yẹn. Bàbá tiẹ̀ rí mi nínú wa tó sọ pé bóyá inú ilé ọlá lòun náà ti jáde, ṣùgbọ́n ò tí ì dépò yẹn, àwọn nǹkan kan ṣì wà tó ò tí ì mọ̀. O ò dẹ̀ tí ì sí nípò ẹni tí ó lè máa bárú àwọn yẹn sọ̀rọ̀. So ẹ jẹ́ káwa gan ká máa, ẹni tó bá láǹfààní tó lè bá àwọn bàbá yìí sọ̀rọ̀ lẹ́yìn, àbí tó láǹfààní tó ń pè wọ́n, ẹ jẹ́ á bi wọ́n pé kí ló dé tẹ́ ẹ̀ rìnrìn báyìí, kí ló dé tẹ́ ẹ̀ ṣe báyìí. Ẹ jẹ́ káwa náà ká sọ létí wọn pé bàbá, ẹni tẹ́gùn bá gún lẹ́sẹ̀ ló máa ń sátọ alábẹ lọ. Ṣé ẹ ti sátọ alábẹ lọ pẹ̀lú ẹ̀gún tó gún yín lẹ́sẹ̀? Tó bá ṣe pé wọn ò rántí ni, a ti rán wọn létí nìyẹn. Bó bá ṣe pé wọ́n nílò àwọn ìrànlọ́wọ́ pẹ́ẹ́pẹ̀ẹ̀pẹ́ láti rìnrìn àjò yẹn ni, ibi tí Elédùmarè bá ní kóníkálùkù wa ká lè gbà ràn wọ́n lọ́wọ́, ibi táwa ó ti wọlé nìyẹn pé ó dáa, ìrànlọ́wọ́, okay, ṣé nǹkan báyìí báyìí ni? Bóyá àmọ́ bá ṣe lè dọ́dọ̀ wọn, ṣé ẹ mọ̀ pé ibi táwọn yẹn wà ó ga àbí bákan. Bóyá bó ṣe kéré tó tíwọ ìṣe ọba, bóyá ibi tọ́lọ́run sọ pé kíwọ ti lè ṣe wọ́n láǹfààní nìyẹn pé mo mẹ́ni tí mo lè pè tó lè bá yín ṣètò bẹ́ẹ̀ ṣe lọ. Tó bá jẹ́ yẹn náà nìwọ ṣe, ìwọ náà ti ṣe inú iṣẹ́ ìlú nìyẹn o. Wọn ò lè gbàgbé ẹ láéláé, nítorí pé tán bá rìnrìn àjò yẹn tó bá yọrí sí rere, orúkọ ẹ ti wọnú ìwé ìtàn. Bẹ́ẹ̀ ni, ìwọ lè má lè jagun bíi Lísà bí àgbòǹgbò àkàlà, o lè má lè jagun bíi Tògèdèǹgbé agbógungbòrò, o lè má lè jagun bíi bàbá wa Ògúnmọ́lá ńbàdàn, o lè má lè jagun bíi ti bàbá wa Fábùnmi Òkèmẹsí àtọ̀pọ̀lọpọ̀ àwọn akíkanjú ayé jọ̀hún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó bá jẹ́ ogun tòde òní nílẹ̀ tó mọ́ lénìí, ogun sọ̀rọ̀sọ̀rọ̀ orí afẹ́fẹ́ náà ni. Bó bá jẹ́ ogun tòní nílẹ̀ tó mọ́ lénìí, ogun pé ká mọ ọ̀nà tí wọ́n lè gbà rí àwọn tí yóò ràn wọ́n lọ́wọ́ láti yanjú ọ̀rọ̀ náà ni. Ìwọ náà ti wà nínú jagunjagun ilẹ̀ Yorùbá nìyẹn. Mò ń bi ẹ́ léèrè, ṣé ìwọ náà fẹ́ wà nínú àwọn aṣọ́bodè ilẹ̀ kóòtù àjìrè? Ṣó fẹ́ wà nínú àwọn tá a máa pè ní aṣọ́bodè ilẹ̀ Yorùbá? Ṣó fẹ́ wà nínú àwọn tá a máa pè ní aṣọ́bodè ilẹ̀ Odùduwà? Do you want to be among the gatekeepers of Yoruba land? This is your time. This is the time. You can do it. But we need to cooperate and work together. Bring your own strength. Let me bring mine. And then let's work together. And you will find out that these enemies before us, they are nothing. They are only thriving because we are not united. I thank you all for listening. And I hope to see you again. Mo kí gbogbo wa pé a kú àtàárọ̀, àsìkò tẹ̀tíléko. Elédùmarè ò ní fi eléyìí ṣe àṣemọ́. Ojú ò ní kọ àtúnrí láṣẹ Èdùmàrè. Láìpẹ́ láì jìnnà, mo ṣì ń padà bọ̀. Ṣé wọn pé mo ní lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àti ìníkù òǹbẹ. Ẹ má wá rò pé bóyá ọ̀rọ̀ orí ahọ́n, ọ̀rọ̀ orí ayélujára nìkan ni. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Èdùmàrè, ìwọ̀nba tó oníkálùkù lè ṣe lẹ́yìn aṣọ, oníkálùkù ń ṣe. Ṣùgbọ́n èèyàn kan ò lè dá ṣe. Èèyàn kan ò lè dá ṣe. Agbára tí wọ́n ní, agbára tèmi ní, agbára tẹ́ni tó wà lọ́hùn yẹn ni, tí gbogbo wa bá padà jọ papọ̀, tá a bá pa agbára wa pọ̀ nínú inú kan àtọkàn kan, tá a bá jọ ṣiṣẹ́ papọ̀, ẹ rí i pé àwọn tá a rí bí ọ̀tá tán dàbí òmìrán níwájú wa yìí, ẹ rí i pé wọn ò já mọ́ nǹkan kan, wọ́n padà sá lọ fún wa ni. Tí ogun wọn ò bá borí àwọn baba ńlá baba wa, tó sì jẹ́ lóòótọ́ ọmọ ọkọ ni gbogbo wa, kì í ṣọmọ àlè, ogun wọn ò lè borí wa, kò dẹ̀ gbọ́dọ̀ borí wa. Elédùmarè á fún wa ṣe. Èmi ọ̀rẹ́ yín, àbúrò yín ni, Dr. Ọlábánjí Ọlágúnjú, tí gbogbo yín ń pè ní Dr. Mike Ọlá. Ọmọ wọn ló dọ̀ wá, ọmọ atakìtì lórí ìrókò, ọmọ afẹnugbégbá ẹbọ. Èmi lọ́mọ òjíwìjíwì fọwọ́ gbégún télé. Mo ń kí gbogbo wa pé ojú òní kàtún rí o. Ẹ ṣeun.